Today that's going gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa, dúpẹ́ fún oore ọ̀fẹ́ ojú rere tí a rí gbà o. A rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹwàá. A fi ògo fún orúkọ yín nítorí ìṣẹ́gun tẹ́ fún wa ní gbogbo ọ̀nà ibi tí a dé nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibi tí a dé ni a ti ń rí ìṣẹ́gun. A fi ògo yìn ní ọlá fún orúkọ yín o. Síwájú àti síwájú sí ẹ túbọ̀ máa fún wa ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ìní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ǹjẹ́ Kristẹni titun ni ọ́ àbí èyí tó ti ṣá? Apá kìíní. Àkọ́sórí wa la mú nínú ìwé Matthew orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹta. Matthew orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹta tí ó kà báyìí pé ó sì wípé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọ ìjọba ọ̀run. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wá nínú ìwé Matthew bákan náà orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Matthew orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà tí ó kà báyìí pé lákòókò náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù ń tọ̀ wá, wọ́n bí pé ta ni ẹni tí ó pọ̀jù ní ìjọba ọ̀run. Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀, ó sì mú un dúró láàrin wọn. Ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọ ìjọba ọ̀run. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí, òun náà ni yóò pọ̀jù ní ìjọba ọ̀run. Ẹni tí ó bá sì gba irú ọmọ kékeré yìí kan ní orúkọ mi, ó gbà mí. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí tí ó sì gbà mí gbọ́ kọsẹ̀, ó yàn fún un kí a so ọlọ́mọ ní ọrùn kí a sì rí sí ibú òkun. Olùwàkóbùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ ìṣẹ́gun. Nígbà tí iṣẹ́ ìpolongo ìhìnrere bá wà, ibi tó dára jùlọ nínú ìwé mímọ́ ni a sábà máa ń wàásùn kí àwọn aláìgbàgbọ́ tó wà níbẹ̀ lè di jíjèrè fún Kristi. Oníwàásù yóò sọ fún ìjọ pé nígbà tí wọ́n bá wá sọ́dọ̀ Jésù Kristi, wọn yóò rí ìwòsàn, ìdáǹdè, òmìnira, ìgbéga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ gbogbo wọ̀nyí ló jẹ́ òtítọ́. Ní kété tí wọ́n bá fi ayé wọn fún Kristi, wọ́n di Kristẹni titun nìyẹn o. Kristẹni titun ẹ̀wẹ̀ ni à ń retí kí a jẹ́ tuntun ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú Bíbélì kíkà wa tòní, bẹ́ẹ̀ ni àwọn tó ṣẹ̀ṣẹ̀ fi ayé wọn fún Jésù Kristi jẹ́ Kristẹni titun ọmọ ọwọ́ tí ó yẹ kí ó dàgbà nínú ẹ̀mí, ṣùgbọ́n wọn kò sọ jíjẹ́ titun wọn nínú Kristi nù bí wọ́n ṣe ń sọ ọkàn wọn di titun. Ìwé Róòmù orí ìkejì ẹsẹ̀ ìkejìlá ìwé Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì. Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì. Àwọn ọ̀pọ̀ àmúyẹ Kristẹni titun wà. Ohun àkọ́kọ́ ni ẹbí tí kì yóò ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun àkọ́kọ́ ni ẹbí tí kì yóò ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Pétérù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkejì. Àwọn ènìyàn tó ṣẹ̀ṣẹ̀ fi ayé wọn fún Kristi ní òtítọ́ kì í pẹ́ dé ìpéjọpọ̀ ará. Kódà wọ́n máa ń sábà jókòó ní iwájú níbi tí kò sí ẹni tí yóò dí wọn lọ́wọ́ nítorí ìfẹ́ tó lágbára yìí tí wọ́n ní fún ọ̀rọ̀ Ọlọ́run. Ó ṣe ní láàánú pé a rí ọ̀pọ̀ ènìyàn tí ó ti di àtúnbí fún ìgbà pípẹ́ tí wọ́n gbàgbé ìfẹ́ yìí tí wọ́n ti ní rí. Nígbà tí o bá ń dàgbà, ó yẹ kí o tẹ̀síwájú sí oúnjẹ gidi, ṣùgbọ́n ọ̀pọ̀ máa ń kùnà láti ṣe èyí. Kàkà bẹ́ẹ̀ wọ́n yóò sá, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń sọ pé àwọn ti ń dàgbà. Kristẹni máa ń sá nígbà tí ó bá dẹ́kun àti máa fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe oúnjẹ ní ojoojúmọ́. Olùfẹ́, bí o kò bá lo àkókò tó tọ́ mọ́ láti ka Bíbélì rẹ lójoojúmọ́, o ti ń di Kristẹni tí ó ń ṣá nìyẹn o. Àfi bí ebi náà bá padà tí o sì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe oúnjẹ lójoojúmọ́ padà, Kristẹni tó kún lọ ni ọ́ o. Kristẹni tí ó ń kú lọ ni ọ́ o. Àmúyẹ Kristẹni titun mìíràn ni pé kò lè dẹ́kun láti máa sọ̀rọ̀ nípa Jésù. Wọn kì í tijú Kristi o ará. Kristẹni tó ti ń ṣá ẹ̀wẹ̀ yóò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí atóbijù láti wàásù ìhìnrere fún gbogbo ènìyàn.
tí wọ́n sì gbàgbé àṣẹ Jésù nínú ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkarùndógún àti ìkìlọ̀ rẹ̀ nínú ìwé Mátì orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Jíjẹ́ titun tàbí sísá nínú Kristi kò dá lérí bí o ṣe pẹ́ tó tí o ti di àtúnbí, ṣùgbọ́n nípa ìwà rẹ sí àwọn nǹkan tí Ọlọ́run ni ó dá lé lórí. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ìgbà wo ni o jèrè ọkàn fún Kristi gbẹ̀yìn? Ìgbà wo ni o jèrè ọkàn fún Kristi gbẹ̀yìn? Mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpé ìpéjú ojú ní àlàáfíà. Ibi tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà ti ẹ̀ní sí Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, àkú iṣẹ́ ìní ó dàbọ̀.